Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí Ọjọ́bọ̀, Thursday, ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ọdún 2027, igun kan nínú ẹgbẹ́ òṣèlú CPC tó wà nínú ẹgbẹ́ òṣèlú APC ti sọ̀rọ̀. Wọ́n ní àwọn kò ní ibi táwọn ń lọ o. Wọ́n ní àwọn kò ní gbà kí ẹnikẹ́ni da iṣẹ́ táwọn ti ṣe wàhálà lé lórí láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nù. Wọ́n kéde pé digbídigbí báyìí làwọn wà lẹ́yìn ìṣàkóso àtúnṣe ọrọ̀ ajé tí ìṣàkóso ààrẹ Tinubu gùn lé. Ọwọ́ tẹ àwọn Fúlàní darandaran méjì látàrí ìṣekúpani ní ìpínlẹ̀ Benue. Ìjọba àpapọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìdá 5 owó tó ń wọlé làwọn ń ná láti dóòlà ìṣẹ̀lẹ̀ omíyalé lọ́dọọdún. Ọ̀gá àgbà ilé-iṣẹ́ NNPC Bashir Ojúlárí ti ṣe ìlérí pé òun yóò rí wípé àfojúsùn àti ìgbésẹ̀ ààrẹ Tinubu wá sí ìmúṣẹ. Lẹ́ẹ̀kan sí, ilé-iṣẹ́ ìfọpo Dangote ti dín owó epo bẹntiróòlù kù sí náírà 5,835 náírà. Ààrẹ Tinubu ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ ètò ìkànìyàn. Ó ṣe àtẹnumọ́ lílo ìmọ̀ ẹ̀rọ òde òní, ó sì fún wọn ní ọ̀sẹ̀ 3 péré láti ṣiṣẹ́ lórí ẹ̀. Àjọ EFCC ti fi gbogbo àwọn tó lùgbàdì jìbìtì okòwò orí ayélujára CBEX lọ́kàn balẹ̀ pé àwọn yóò rí dájú pé owó kówá wọn di gbígbà padà fún wọn. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè yìí ti ránṣẹ́ pé alámòójútó ìṣèjọba ìlú ò fararọ ní ìpínlẹ̀ Rivers. Wike ti kọ etí dídi sí ìpè Tòǹpòlò pé kí ìjà parí pẹ̀lú Fubara. Ó ní Fubara gan kò tọrọ ìdáríjì. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal fòpin sí àfojúsùn Real Madrid nígbà tí Inter Milan náà fojú Bayern gbolẹ̀ láti wọ ìpele tó kángun sí àṣekágbá ìdíje UEFA Champions League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.